Africa Content TV. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń wá sórí tẹlifíṣàn wá sígbà pé ẹ ràn mí lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn lẹgbẹ́ ti ṣe fún. There's no retirement plan as at now. What they pay in the industry is peanuts. Èyí ni èsì ọ̀rọ̀ fún àwọn fáǹsì tí Mr. Latin àti àwọn Iyabo Òjó tán sọ nípa ọ̀rọ̀ awuyewuye tó ń lọ nípa pé àwọn ní tíátà wọn kì í ṣe àǹfààní kankan fún ara wọn. Ọ̀nà mẹ́ta ló pín sí sọ́nà méjì. Ọ̀nà àkọ́kọ́, nígbà tó bá ń ṣiṣẹ́ kò sẹ́ni tó ń gbowó lọ́wọ́ èèyàn. Gba owó iṣẹ́ kò kó sápò ni. Ṣùgbọ́n tó bá jẹ́ ọmọ ẹgbẹ́ kó jẹ́ 1 million ló ń gbà nínú fíìmù tí wọ́n ń pè ẹ́ sí, kó jẹ́ 500,000 ló ń gbà, tó bá ṣe ojúṣe ẹ nínú ẹgbẹ́ kò sí bí ó ṣe lè ní ìṣòro tẹ́gbẹ́ òní dúró tiẹ̀. A lot of people try to survive on peanuts. The industry will give you the fame that you're looking for, but not the money that you're looking for. So for you to be a successful actor in the industry, you have to have other things that you are doing apart from acting. Wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ yìí pé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ o, pé àwọn máa ń rẹ́pọ̀ ara wọn. Bọ̀ gbogbo nǹkan kọ́ làwọn lè dá ṣe. Mr. Latin kò ṣàlàyé ṣàlàyé nípa pé gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ làwọn máa ń ràn lọ́wọ́ nípa ọ̀rọ̀ owó àti àtìlẹ́yìn tí wọ́n bá ní ìṣòro. Àmọ́ gbogbo òṣèré tíátà kọ́ ló wà ní abẹ́ Tampan tí òun wà. Àwọn míì wọn ò ṣe ẹgbẹ́, àwọn míì wọ́n ń ṣe ẹgbẹ́. Àwọn tí wọ́n ń ṣe ẹgbẹ́ àwọn máa ń ràn wọ́n lọ́wọ́. Àwọn tí wọ́n ń ṣẹgbẹ́ mi àwọn ò lè mú wọn sí nítorí pé everybody ní freedom láti ṣe nǹkan tó wù ú. Ṣùgbọ́n àwọn máa ń ṣe ìwọ̀nba tí agbára àwọn bá ká nípa ọ̀rọ̀ owó. Àwọn dẹ̀ ti ṣe insurance fún àwọn ẹgbẹ́ tó bá ti jẹ́ pé wọ́n ní ìṣòro lọ́jọ́ iwájú. Àwọn tún ń ṣiṣẹ́ lórí pé minimum wage tí everybody gbọ́dọ̀ máa gbà nínú eré, àti pé ẹni tó bá bá yín ṣeré kẹ́ ẹ sanwó fún kó má jẹ́ iṣẹ́ ọ̀fẹ́. Eléyìí máa ń kó bá òṣèré nípa níná owó sí ilé àti títọ́jú ara tiẹ̀ náà. Iyabo Òjó náà kò ṣàlàyé pé owó tí wọ́n máa ń fún wọn ní inú sinimá Yorùbá peanut, owó kékeré ni tí ò tó nǹkan kan. Gbogbo àwọn làwọn mọ bísínẹ́sì táwọn tún ń ṣe lọ́tọ̀ táwọn fi ń rí owó yàtọ̀ sí owó fíìmù. Tó wáyé pé owó fíìmù làwọn gbójúlé ni àwọn ò ní lè ṣe nǹkan kan sígbésí ayé àwọn. Ẹ gbọ́rọ̀ náà bó ṣe lọ. Don't just depend only on acting, because you would end up being at the mercy of other people. You will end up being a beggar. You would end up living a very depressed life. Do you understand? You will end up. So please, I beg you, for those of you who want to be an actor or an actress, it's good. It's a beautiful profession. And it's a profession whereby you'd always have a role to play no matter what age that you get to. But make sure, yes, acting media, yes, Dotun, yeah. Make sure you have something else that you're doing. I see a lot of young people that come to me, and I always encourage them, go back to school, finish with your education. When you're done, at least you'll have that by the side. If you're a business person, have something doing by the side. Yes, you cannot do a 9-to-5 job and want to succeed in the acting industry, because locations take time. You might be on location a week, 2 weeks, 3 weeks. Yes, it takes time. So it's a very jealous profession.
but you can have your side hustles, like have businesses that you do by the side to help support you. Do you understand? Because trust me, there's no money in the acting industry. Some people collect as low as 20,000. Some even do free. When we started, I cannot even count the amount of free jobs I did. Oremini. I cannot count how many free jobs I did, me personally, in the industry. But one good thing that worked for me is that I've always been a business person. I've always done my buying and selling by the side. Do you understand? And some of you might be lucky when you start acting, you meet people that fall in love with you, people that like you, you meet fans that are crazy about you, and then they support you. But that should not be your main focus of coming into the industry. You come into the industry as an actor because you believe that you have something in you that you can deliver, and then you want to better your craft. Now, trust me, not everybody is lucky to have people who would support you financially when you start getting that fame. Not everybody's lucky. So when you're coming into the industry, know that this cannot be your main source of livelihood. If not so, it be my bygone. So you must make sure that you have it at the back of your mind that as I'm going into this industry, I have other things I'm going to be doing. Unless you're going to be at the mercy of people. You're going to be at the mercy of people to survive, mercy of your friends. And once you become famous, it's a whole lot. You have to live a certain kind of life that is expensive. And how are you going to get it? Do you understand? How? So it's not everybody is going to get lucky to become a big time producer, big time Netflix producer, or big time Amazon producer, or big time Showmax producer, or big time, this big. Not everybody is going to get lucky to get there. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì fóònù ló máa fowó rà, ẹlòmíì mọ́tò ló máa fowó rà, ẹlòmíì ilé ló máa fowó ẹ̀kọ́, ẹlòmíì ọmọ ló máa fowó ẹ̀tọ́. Gbogbo ń tá bá fowó wa ṣe kọ́lọ́mbà wa fi àlùbáríkà kọ́lọ́mbà wa fi sí. Kí n fún yín lówó lénìí, kí n fún yín lówó lọ́la, kò ní nǹkan kan ṣe pẹ̀lú gbèsè. Ní tá ń gbìyànjú láti ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ni wípé ẹnikẹ́ni tí wọ́n bá pèsè iṣẹ́, wọ́n gbọ́dọ̀ fún lówó iṣẹ́. A dẹ̀ ń ṣiṣẹ́ lórí minimum wage lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú àwọn ìjọba. Okay, tó bá lọ ṣe fíìmù, ó kéré jù iye báyìí ni wọ́n gbọ́dọ̀ fún ẹ. Bá a ṣe wà ládùúgbò tẹ́ ń gbé, àwọn tó ń rówó jù yín lọ wà tó lè máa pààrọ̀ aṣọ tí priority ọba sí nínú aṣọ. Àwọn tó ń lówó jù yín lọ wà tẹ́ lè máa pààrọ̀ mọ́tò tí priority ọba sí nínú ọkọ̀ wíwà. So a dẹ̀ ń ran wa lọ́wọ́, àwọn èrò pa àràn wa lọ́wọ́ ni. Kí lẹ ṣe mọ̀ pa àkìràn wa lọ́wọ́? A ran wa lọ́wọ́ dáadáa fún ẹni tó bá nílò ìrànlọ́wọ́ tó bá jẹ́ níyàn. Ṣé báwọn aráàlú wa ń bá wa, ṣé báwọn ará àdúgbò ń bá wa, ṣé báwọn ará community wa bá wa, níwọ̀n bá ń tágbára bá ká tí èèyàn ń ṣe kí láṣẹ wá ní ṣe fún ẹni tó àjọ ṣiṣẹ́ kan náà nígbà tó bá nídìí ìrànlọ́wọ́. Gbogbo la ran wa lọ́wọ́, ṣùgbọ́n àwọn èèyàn máa ń rò bẹ́ẹ̀ pé nígbà alágbájá ní mọ́tò mẹ́ta kò ṣe lọ gbẹ́yọ kan fún Rashidi. Ó ṣòro sọ bẹ́ẹ̀. Ní tó kó gbogbo wa pọ̀, ó ní insurance policy. So nígbà tí mo dórí oyè, mo wò wípé jẹ́ ká ṣe insurance fún àwọn ọmọ ẹgbẹ́ wa kí gbogbo wa ká lè wà covered tá a bá ń ṣiṣẹ́ wa. A gbé ìgbésẹ̀ lórí ẹ̀ dáadáa, àwọn ọmọ ẹgbẹ́ mọ̀ pé a gbé ìgbésẹ̀ lórí ẹ̀. Ṣùgbọ́n owó tí àwọn èèyàn yẹ kó dá àpọ̀ tó àdéhùn tó wà láàrin àwa àti àwọn insurance company. Torí pé àpọ̀ tó yẹn, owó tí wọ́n gbé lé wa lórí pọ̀. Òfin tó wà ń ta ni pé o gbọ́dọ̀ ṣe ẹgbẹ́ kan. Ẹgbẹ́ tiwa tó o bá ṣẹgbẹ́ wa, tó o bá ṣẹgbẹ́ míì, àǹfààní tó wà nínú ẹgbẹ́ tiwa ló lè má rí. Ṣùgbọ́n àní bẹ́ẹ̀ jà torí pé o ti gbìyànjú, o ti lọ ṣe ẹgbẹ́ kan. Ṣé mọ̀ pé ẹgbẹ́ oníkálukú ló ní àǹfààní fọ́mọ ẹgbẹ́. Ṣùgbọ́n mo kàn wá, mo fẹ́ wá sáré ṣe sinimá, ìyẹn la ìfẹ́ yọkú pátápátá. Torí pé tí o bá jẹ́ pé o belong sí ẹgbẹ́ kan, kò yẹ kó o ṣe sinimá. Torí pé tí wàhálà bá dé, a gbọ́dọ̀ lè mọ ibi tá a máa wà ẹ́ sí.